kẹ́ wá gbé síta pé fi ń ṣẹ̀sìn ó bá mọ bó ṣe ń rí ó bá mọ bó ṣe ń rí sórí gbogbo yín tẹ̀ ń ṣèkà ẹni ẹ̀ bímọ. Ayé mà le o, èèyàn mà níkà, ẹ̀yin èèyàn mi. Ǹjẹ́ ti ṣe tán láti gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀ nínú fídíò tí ẹ̀ ń wò lónìí yìí? Ẹ̀yin èèyàn, nínú fídíò yìí mẹ́wàá ṣẹlẹ̀, bẹ́ńbẹ́ ṣẹlẹ̀ nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ ló jáde nínú fídíò yìí. Ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ kí ẹ wá bìkan fìdílé kí ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí ó ń bẹ nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin èèyàn, ǹjẹ́ ti ṣe tán láti mọ ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yìí? Ẹlẹ́ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ yín ò níṣẹ́ lọ́wọ́, ẹ̀ ń tọrọ bárà ni. Ẹlẹ́ẹ̀kẹta, bẹ́ẹ̀ bá pààyàn, bẹ́ẹ̀ bá lọ wá ẹni tó ti sick kẹ́ fi tọrọ bárà, ẹ lè jẹun. Kò sí kankan nu yín tó níṣẹ́ lọ́wọ́ débi pé ẹ ní làákàyè. Àti Ẹsábọ́ọ̀dù náà àbí wọ́n sọ wọ́n lẹ́sàbọ̀ sọ pé nígbà tí gbogbo ọmọ òun bá kú kóun tó dákẹ́ àdẹ̀mọ̀ sàrí àwọn ọmọ ẹ̀. Mo detest ẹ. Mo rí nǹkan tó ṣe fún mi ní January. Ó rí pé mi ò sọ̀rọ̀ torí pé nígbà tí mo gbá research wọ́n jẹ́ kó yé mi pé ìwọ gun ò gbádùn ilé ayé o ò dẹ̀ lè rí ilé ayé gbádùn. Mo rí ohun tó ṣe fún mi ní January. Ṣó mọ̀ pé January yẹn ṣó mọ̀ wípé à ń wo ọdún kan gẹ́rẹ́gẹ́. I remember is around ọjọ́ tó ṣàpé ọdún kan gẹ́rẹ́gẹ́ tọ́rọ̀ ọdún màtá ṣẹlẹ̀ ló ṣe nǹkan yẹn fún mi. Kò dẹ̀ sí ìran Yorùbá kankan tó jáde tó condemn ẹ̀. Àbí ó dẹ̀ pé mi náà ní platform, ó mọ̀ pé mi náà máa interview èèyàn, ó mọ̀ pé mi náà lè lọ gbé ọkọ ẹ̀ tẹ́jọ́ ra ọmọ, mo lè lọ gbé wá. Mo dẹ̀ mọ family bọ̀bọ́ yẹn kan, gbogbo aburú tán ló ṣe fún bọ̀bọ́ yẹn ó wà lọ́wọ́ mi nítorí pé mi náà wá fi ṣe program torí pé mi ò dàbí ìwọ. A ní pé ṣé orí bí lẹ ti máa gbọ́n sẹ́ẹ̀ ibi lẹ ti máa gbọ́n, ibi lẹ ti máa gbọ́n. Ibi lẹ ti máa gbọ́n. Now yé ẹ wá fi tọrọ bárà. Yorùbá dẹ̀ ti fún yín ní certificate pé ẹ̀yin nìkan o lẹ lè bá tèèyàn jẹ́. Yorùbá ti fún yín certificate. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lóru lálẹ́ Yorùbá ti fún yín ní certificate pé ẹ̀yin ni kẹ́ lọ máa bà tiwọn jẹ́, ẹ̀yin ni kẹ́ lọ máa ṣèkà fún wọn. Now ìwà àdùfẹ́ tó máa mọ sàrí àwọn ọmọ ẹ̀ èmi ò tiẹ̀ tí mọ̀ torí mi busy pé Dr. Dalemoshu ayé tiẹ̀ náà ti bàjẹ́ láti last year. Mo rí pé Zazu wá fún un, ó di dandan kí Zazu wá fún un torí mo rántí pé nígbà tí Zazu ní ìjákulẹ̀ kékeré pẹ̀lú ọmọ tó ń fẹ́ yẹn ó sáré lọ gbé wá. Ohun tó ń dùn Zazu jù, ohun tó ń gbomi lójú ẹ̀, nǹkan tó jẹ́ ìbànújẹ́ nígbà tí gbogbo àgbáyé bá pawọ́pọ̀ láti fúnyàn ní public ridicule ni wọ́n máa ń wọlé wá láti wá ṣe CNN fún public ridicule. Ìwọ náà máa ṣẹ̀sínkú ni. Ọjọ́ náà rèé bí àná tí n bá dẹ́ lóhùn ní January tó kọjá yìí, January oṣù mélòó, oṣù mẹ́fà àbóṣù márùn sẹ́yìn, á dà pé gbogbo èèyàn ni mò ń bá jà. Ṣùgbọ́n àwọn èèyàn ní rí yín nígbà tẹ́ bá jókòó tẹ́ bá ń pariwo Lizzy tẹ́ ń dárúkọ Lizzy tí Lizzy ò dé dárúkọ yín rí, tí ò wá fún yín rí. Àwọn èèyàn ní rí yín time yẹn. Wá sọ fún mi tálẹ́ni náà tó máa gbèjà tí ò ní ṣorí burúkú. Dr. Dalemoshu, àdàbí tọ́wọ́ ẹ bá mọ̀. Ó mọ̀ wípé ènìyàn ń wojú, Ọlọ́run ń wọkàn. If there is something tí mo detest lára Yorùbá, òun ni pé Yorùbá ní ìran tí kò tẹ̀lé ìlànà Ọlọ́run. Wọ́n dẹ̀ láwọn lọ church, àwọn lọ mosque, kò dẹ̀ sí ẹ̀sìn kankan nínú ayé wọn. Báwo lèèyàn ṣe máa ní ìṣòro
Lizzy Anjorin tẹ́ ń bú láàárọ̀ lọ́sàn lálẹ́ ẹ fún mi níbi tẹ́dá kan ti ní ìṣòro tí Lizzy wá lọ gbé èèyàn tó súnmọ́ ẹni tó ní ìṣòro yẹn nítorí pé ẹ fẹ́ gba bára kí Lizzy wá máa dọ́wọ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú jẹ́ mẹ́ta bó ṣe rí nìyẹn ẹ sì lè fẹ́ wọn padà okay ìyàwó Lizzy ni ìyàwó ọkọ Lizzy ni ọjọ́ òní Lizzy ti ṣerú ẹ̀ a ní ègún tẹ́ ẹ ti gbé sílẹ̀ ìyàwó ọmọ yẹn á jẹ́ ń bẹ̀sẹ̀ ègún tẹ́ ti gbé sílẹ̀ yìí ṣé rí gbogbo èpè tí Àdùfẹ́ ṣẹ́ àti failed actress o àti Dr. Dale Moshood o èpè yẹn kó máa lọ sórí ọmọ wọn àwọn gbogbo ọmọ wọn máa gbakú Florida kú ni àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ ṣẹ̀yìn àdàbí tó jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún yín àdàbí tó bá jẹ́ pé nígbà tẹ́ bá níjàkulẹ̀ Lizzy Anjorin máa sáré gbé kéèsì yẹn wá nítorí donation monetization of fame Yorùbá ló burú jù sórí tó bá jẹ̀dá tó ní ìmọ̀ tó bá ní òye wàá sá fún ẹ̀yà tó ń jẹ́ Yorùbá mi ò believe pé Yorùbá lè glorify ọmọ yẹn dá méjì sẹ̀ òun àti Gistlover ìkọ̀ọ̀kan náà ni sórí ìwọ tó ń gbọ́ mi lálẹ́ jẹ́ kí n sọ nǹkan fún ẹ nílé ayé yìí ìgbà òtútù wà ìgbà ooru wà ìgbà ebi wà ìgbà tó ń jẹ́ máa pọ̀ wà sórí gbogbo ìṣẹ̀dá tó bá jẹ́ pé ìgbà ebi ló máa wá yọ̀sẹ̀ gánná láwá subject ẹni tó ní ìdí àdúrà sí public ridicule èmi ò ní bá yín tẹ̀lé irú ẹ̀dá bẹ́ẹ̀ láyé wọn kọ́ mi bẹ́ẹ̀ mọ́mì dádì ò lè mọ̀ dítàdúrà mi ṣe ń gbà kò lè yí ẹ tó bá ń gbọ́ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán gbà bẹ́ẹ̀ mo mọ ohun tí mo sọ tí n bá ń sọ pé àdàbí sórí ìgbà ìṣubú ọmọlàkejì wa ìgbà tó jẹ́ pé tó bá mú ẹni yẹn o gbọ́dọ̀ fàdúrà ràn lọ́wọ́ tó bá wà mọ́ o gbọ́dọ̀ súnmọ́ pẹ̀lú gbogbo nǹkan tó ní kò fi ràn lọ́wọ́ mo ṣe kó èmi nìyẹn kò kí n ṣe pé kẹ́ rí pé crisis wà ẹ wá lọ gbé ìyàwó àbí kẹ́ gbé ọkọ àbí kẹ́ gbé ọmọ àbí kẹ́ lọ gbé ẹbí kẹ́ wá grant public interview ṣé ẹni tó ní ìjákulẹ̀ yẹn ṣe fẹ́ kó wà láyé ni àbí ẹ fẹ́ kó kú èmi ní làákàyè mi gbọ́n Dr. Dale Moshood àti wọ́ o àtàdùfẹ́ o àti failed actress o àti Fọláṣadé sàrí ọmọ kíkẹ́ lọ́mọ ọmọ lálùdé o gbogbo yín lẹ máa mọ sàrí àwọn ọmọ yín àdàbí tó bá jẹ́ pé òtítọ́ lẹ gbé wá mo ń bọ̀ wá parí iṣẹ́ yín èní ní day 2 ṣé o mọ̀ pé yọkan nìwọ náà lọ rà níbi tó wọ̀sì fún ẹ dé o rọ́mọ bíi okódùnrò làgbẹ̀dẹ̀ ń pọkọ́tà ìbájẹ́pọ̀ bá wọn lóyún látàárọ̀ dalẹ́ ni kò bá mọ bó ṣe máa ń rí kéèyàn ní ìjákulẹ̀ kẹ́ wá gbé síta pẹ́ fi ń ṣẹ̀sìn kò bá mọ bó ṣe ń rí sórí gbogbo yín tẹ̀ ń ṣèkà ẹni ẹ̀ bímọ ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ yín ò níṣẹ́ lọ́wọ́ ẹ̀ ń tọrọ bárà ni ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ bá pààyàn bẹ́ẹ̀ bá lọ wá ẹni tó ti síkì kẹ́ fi tọrọ bárà ẹ̀ lè jẹun kò sí kankan nu yín tó níṣẹ́ lọ́wọ́ débi pé ẹ ní làákàyè àti ẹ sábọ̀dù náà àbí wọ́n sọ wọ́n lẹ́sàwọ̀ sọ pé nígbà tí gbogbo ọmọ òun bá kú kóun tó dákẹ́ á dẹ̀ mọ̀ sàrí àwọn ọmọ ẹ̀ mo detest ẹ mo rí nǹkan tó ṣe fún mi ní January ó rí pé mi ò sọ̀rọ̀ torí pé nígbà tí mo gbá research wọ́n jẹ́ kó yé mi pé ìwọ́gun ò gbádùn ilé ayé o ò dẹ̀ lè rí ilé ayé gbádùn mo rí ohun tó ṣe fún mi ní January ṣó mọ̀ pé January yẹn ṣó mọ̀ wípé à ń wo ọdún kan gẹ́rẹ́gẹ́ I remember is around ọjọ́ tó ṣàpẹ́ ọdún kan gẹ́rẹ́gẹ́ tọ́rọ̀ ọdún màtá ṣẹlẹ̀ ló ṣe nǹkan yẹn fún mi kò dẹ̀ sí ìran Yorùbá kankan tó jáde tó condemn ẹ̀ àbí ó dẹ̀ pé mi náà ní platform ó mọ̀ pé mi náà máa interview èèyàn ó mọ̀ pé mi náà lè lọ gbé ọkọ ẹ̀